kí yín ẹ kú dédé àsìkò yìí o. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi ò ní di láṣẹ Elédùmarè. A kò tún mọ́dún aṣọ̀dún ayọ̀ lágbára Ọlọ́run ọba. Ìròyìn àkíkà náà láti mú afọ yín o láti kàn ní ìròyìn Fẹ́lifẹ́li online TV. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Bashir bàbá tó bí mi lọ́mọ. Ẹ mọ̀ pé àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá ìwà ọ̀daràn tó ní ìwà lábì míì wọn là mọ́ mú afọ yín lórí ìròyìn àkíkà ọ̀hún. Ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́nà tí máa padà dé ẹ máa gbọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àwọn ìròyìn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Mo kí yín káàbọ̀ padà láti abala kejì lọ́hùn-ún. Ẹ jẹ́ ká máa mú àwọn iṣẹ́ náà ṣe lọ́rìn kìnìún báyìí láti ìpínlẹ̀ Ògùn ni àwọn ọlọ́pàá náà mọ̀ dóòlà ọmọkùnrin kọ̀rọ̀sí kan lọ́wọ́ àwọn èèyàn tínú bí tó yẹ pé wọ́n fẹ́ gbẹ̀mí lẹ́nu rẹ̀ ni o. Wọ́n ní kí ni tí ọmọkùnrin ọ̀hún tó ṣe ńṣe ni òun kùnà kó máa ja àwọn tí ń lo ẹ̀rọ POS tàbí ṣòwòṣe o kó máa jà wọ́n lólè ní ìpínlẹ̀ Ògùn. Ọmọkùnrin ọ̀hún Adébáyọ̀ Kìkíọlá ẹni ọdún 21 òun náà ni ọwọ́ tẹ̀ ò ní ọjọ́ 27 ní ọjọ́ Ẹtì lọ́sẹ̀ tó kọjá. Wọ́n ní ńṣe ni ó mà lọ fẹ́ lọ ja ẹnìkan tí ṣòwò POS ló fẹ́ lọ jà lólè o. Wọ́n ní bó ti débẹ̀ ó lóun fẹ́ gba owó tó tó ẹgbẹ̀rún náírà 20,000 naira. Kódà ó sì ra nǹkan ẹlẹ́rìndòdò àti omi eléyìí tí ń lọ tí iye rẹ̀ ń lọ síbi ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira àti gbogbo àpapọ̀ tó lóun fẹ́ gbà. Wọ́n nígbà tó sì ra àwọn nǹkan tó fẹ́ rà tán òun náà ní díbọn wípé òun fẹ́ ṣe transfer sí oní POS yìí. Wọ́n ní ṣùgbọ́n àkọ́ṣe transfer o níṣe lówó ọ̀tún lówó sí ló sì já báàgì eléyìí tí ń bẹ lọ́wọ́ arábìnrin oní POS ń gbà eléyìí tó yẹ pé owó tí ń bẹ nínú ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira ni o. Wọ́n bó ti jagbà báyìí òun náà lójú bá ìwòrò ló sì ní kọ́kọ́ abúlé ló bẹ̀rẹ̀ sí ní sá lọ fẹ́fẹ́fẹ́fẹ́. Wọ́n ní ibẹ̀ làwọn èèyàn wọ́n ti gbá yá o wọ́n gbá tẹ̀lé lẹ́yìn. Wọ́n ní ibẹ̀ wọ́n ti lè mú ibẹ̀ ni àwọn èèyàn bẹ̀rẹ̀ sí dádùndún ìyà fún o. Wọ́n ní kódà àwọn ọlọ́pàá náà wá gbálẹ̀ lọ́wọ́ àwọn èèyàn ọ̀hún nígbà tí wọ́n á ṣèwádìí lórí ọ̀rọ̀ rẹ̀. Ó ní ilé ìtura kan òun náà ni ọmọkùnrin Kìkíọlá ọ̀hún ní mọ̀ ń sùn ilé ìtura Mingus Hotel ilé tí ń bẹ ní Unity Estate lọ́pọ̀pọ̀nà Onígbẹ̀dú Ìtòrì ní ìpínlẹ̀ Ògùn. Ó ní láti ọjọ́ 9 nínú oṣù kejìlá yìí náà ni òun ti wà nílé ìtura àwọn tó sì ń san ẹgbẹ̀rún 4 lójoojúmọ́ fún yàrá ilé tó gbà lójoojúmọ́. Ṣùgbọ́n nígbà tó di ọjọ́ 25 yìí ọjọ́ Kérésìmesì gangan òun náà ni ó mọ̀ tún pààrọ̀ yàrá tó tún lọ gba yàrá tí owó rẹ̀ wọ́n jù bẹ́ẹ̀ ju eléyìí tí ń lò tẹ́lẹ̀ lọ nínú ilé ìtura ọ̀hún o. Eléyìí tí iye rẹ̀ jẹ́ ẹlẹ́gbẹ̀rún 6 lójoojúmọ́. Wọ́n nígbà tí wọ́n sì wo yàrá ibi tí ọmọkùnrin ọ̀hún gbé òun náà ni wọ́n rí àwọn SIM káàdì àti onírúurú káàdì ìgbowóyún ATM káàdì tó ń lọ bíi 3 tí wọ́n jẹ́ pé káàdì àwọn ẹni ẹlẹ́ni tó ti jà lólè òun náà ni o. Wọ́n ní kódà ọwọ́ wọn tún fi kélé òfin gbé ẹni tí ó jẹ́ ẹni tí wọ́n gbàlejò wọlé yun receptionist ilé ìtura ọ̀hún Adéyanjú Àbáyọ̀mí tó jẹ́ ẹni ọdún 28 28 years old. Wọ́n ní àwọn méjèèjì o wọ́n ti fi kélé òfin wọ́n ti fi lọ dà wọ́n ti fi kélé òfin gbé wọn o wọ́n ti dà wọ́n sí àhámọ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn báyìí. Nínú àwọn ìròyìn tí ó tún gbẹnu tán wájú mi náà ti ẹni tí ó jẹ́ dókítà lábẹ́rẹ́ kan eléyìí tí wọ́n fi májèlé wọ́n fi gbẹ̀mí lẹ́nu rẹ̀ nínú ẹlẹ́rìndòdò eléyìí tó mu o ní abúlé rẹ̀ ní ọjọ́ kejì ọdún Kérésì ìyún ọjọ́ 26 nínú oṣù tí a wà yìí. Wọ́n ní ṣẹ̀rí dókítà òun náà ló mọ̀ lọ ṣọdún. Dókítà Tony òun ló lọ ṣọdún ní abúlé rẹ̀ ní abúlé Neu tí bẹ́ẹ̀ ìjọba ìbílẹ̀ Obingwa ní ìpínlẹ̀ Abia gangan. Wọ́n ní ṣe rọ́jọ́ gẹ́gẹ́ bí ìṣe rẹ̀. Wọ́n ní òun náà ló gẹ́gẹ́ bí àwọn tó ti rí ti pé àwọn ọ̀rẹ́ rẹ̀ lábúlé ló sì lọ bá wọn káwọn jọ lọ jòkó kán sì lọ gba nǹkan sára. Wọ́n ní òun wá mọ̀ pé nǹkan tí òun mú ẹnìkan lára àwọn tọ́jọ́ mú kó ti fi nǹkan bí májèlé ó ti fi sínú rẹ̀ nígbà tí yóò mú tán tí ó délé rẹ̀ ńkọ́ òun náà ló bẹ̀rẹ̀ sí ní kígbe inú. Wọ́n ní ilé ìganlómù kan dúdú gbàdúgbà lọ sí ilé ìwòsàn gbọ́n nígbà tí wọ́n fi gbé débẹ̀ o ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀ nígbà tí dókítà tó ń sì ṣàyẹ̀wò dáadáa òun náà ni ó fi hàn wípé májèlé òun náà ló gbẹ̀mí ọmọkùnrin òun o. Nígbà tí wọ́n wà dọdẹ tí wọ́n jọ lọ mú nǹkan nígbà tí wọ́n débẹ̀ àtòun àti mọ̀lẹ́bí rẹ̀ àtòun àtìyàwó àtọmọ ó ti kó gbogbo wọn jápa kúrò lábúlé o látàrí ìwà láabi ilé tó ti wù tó fi májèlé sínú ọtí tó sì fi gbẹ̀mí lẹ́nu dókítà. Lákòótán nínú àwọn ìròyìn eléyìí tó gbẹnu tán níwájú mi fún ti tàsìkò yìí náà ni ìròyìn ọmọkùnrin kan ọmọ ọdún 22 Ezekiel Elijah
tí ó fi lọ fipá fi gẹ̀tìlẹ̀ lára ọmọ ọdún 13 ò ní ìpínlẹ̀ Delta. Ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ló ṣẹlẹ̀ ní ìjọba ìbílẹ̀ gúúsù Isoko. Wọ́n níṣẹ́ eré ọmọbìnrin tó hùwà láabi sí ọmọbìnrin náà ló jẹ́ pé ó ní ìpèníjà nípa ìgbọ́rọ̀ àti ìríran. Ọlọ́mọbìnrin náà kò dá pé ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Delta Bright Edafe ó mọ̀ fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ nígbà tí ń fojú kọ̀rọ̀ sí ọ̀hún àdé lọ́jọ́ Ajé lọ́sẹ̀ yìí gangan. Oníṣẹ́ rí ọmọkùnrin yìí ó ti ṣe tẹ́nìkan òṣèré ó sì dandan kójú rẹ̀ rí tẹ́nìkan òrírí nígbà tí ọmọkùnrin gan tí ó mọ̀ pàtẹ́nu jẹ́wọ́ nígbà tí ìyá dùn dọwọ́ ìyá bá dáadáa. Oníṣẹ́ rí ọmọ ọ̀hún àwọn méjì níjọ́ ń lọ lọ́jọ́ tóun rí wọn ó ní ìgbà tóun wá pè wọ́n ìkànnù wọn ló mọ̀ dáhùn tó sì padà wá báhùn. Ó ní eléyìí gan ni òun fi mú ọmọ náà ló ń tàn án wọlé ò ló ń sì lọ fi wà lábẹ́ òun pẹ̀lú ẹ̀. Ó ní kẹ́ẹ̀sì máa wò ó òun ò mọ̀ wípé ọmọ ọdún 13 péré lọmọ òun torí ọmọ òun ṣe jọ́mjọ́m dáadáa. Ó ní òun ò mọ̀ ọ̀kan jọjàre o pé òun ò mọ̀ pé ọmọ ọdún 13 òun náà ni ọmọ náà ṣùgbọ́n iléeṣẹ́ ọlọ́pàá wọn ni àtọmọ ọdún 13 o àti ojú ọmọ ọdún 13 lọ wọn ní báyìí o wọ́n ti fi kélé òfin gbé wọn ni yóò sì fi ojú yóò fi ba ilé ẹjọ́ látàrí ìwà láabi eléyìí tó wù. Àwọn ìròyìn tó gbẹnu tán òun kò ní jù báyìí lọ láti ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online TV. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣeyì lèmi jẹ́ Basharu bàbá tó bí mi lọ́mọ. Ire àti àánú olóba kọ́mọ bẹ́ẹ̀ nìkan kan àgbẹ̀ ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.